ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sí ti gbọ́ yìí láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. agbẹjọ́rò tí ó tún jẹ́ olùfọ̀rọ̀wérọ̀ gbangba ìyẹn adájọ́ Ọ̀sáyí Àyápọ̀ ti ké sí àwọn agbófinró pé kí wọ́n sì fi ọ̀gbẹ́ni Tony Okocha tí ó jẹ́ alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Rivers ba ilé-ẹjọ́ fún ẹ̀sùn ìṣọ̀tẹ̀. àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ní gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ti mú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n mọ̀ nípa ìjínigbé àti ìfipábánilò ọ̀dọ́mọbìnrin ní ìpínlẹ̀ náà. àjọ tó rí sí fífi orúkọ iléeṣẹ́ sílẹ̀ ìyẹn Corporate Affairs Commission ti fún àwọn oní-POS tó dín díẹ̀ ní mílíọ̀nù 2 ní orílẹ̀-èdè Nàìjíríà ní ìgbèdéke oṣù 2 láti ṣe ìforúkọsílẹ̀ iléeṣẹ́ wọn pẹ̀lú àjọ náà. ìjọba ìpínlẹ̀ Plateau ṣe ìfilọ́lẹ̀ ìgbésẹ̀ ọkọ̀ akérò 15 lánàá èyí tí yóò mú ìdàgbàsókè bá ọkọ̀ akérò àti ìlọsíwájú bá ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ náà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti ìrìn àjò rẹ̀ lọ sí òkè òkun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. ó ṣeé ṣe kí wọ́n olùdíje ipò gómìnà fún ẹgbẹ́ òṣèlú APC nínú ìdìbò gómìnà ọjọ́ 21 oṣù kẹsàn-án ní ìpínlẹ̀ Edo lọ sí ẹ̀wọ̀n oṣù 6 fún ẹ̀sùn ìlòkulò náírà. àjọ EFCC ti ń ṣe ìwádìí àwọn òṣìṣẹ́ àgbà 10 ti ẹ̀ṣọ́ ààbò àti ẹ̀ṣọ́ ara ẹni ààbò ìlú lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ẹ̀sùn owó jìbìtì 7.5 billion naira. àwùjọ ọrọ̀ ajé àwọn ìpínlẹ̀ ìwọ̀ oòrùn ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn ECOWAS yóò dá àwọn ẹgbẹ́ ọmọ ogun tí yóò wà ní ìgbáradì ní gbogbo ìgbà láti ṣe ìrànlọ́wọ́ gbígbógun ti ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. arákùnrin kan tí orúkọ ìdánimọ̀ rẹ̀ lórí ìtàkùn Twitter jẹ́ Lord Justice N ti ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí ipò tí ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì Nsukka ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Eni Njoku Hostel ṣe rí. alátakò fún ìjọba tiwantiwa tí ó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ African Action Congress nínú ìdìbò gbogbogbò ọdún 2023 yẹn Ọmọyẹlé Sowore ti bu ẹnu àtẹ́ lù bí wọ́n ṣe fi akọ̀ròyìn Daniel Ojukwu sí àtìmọ́lé. abẹnugan ilé ìgbìmọ̀ asòfin fún ìpínlẹ̀ Edo ìyẹn Blessing Agbebaku lọ́jọ́ Ajé fi ẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ náà tí wọ́n ti ní kí wọ́n lọ rọ́ọ̀kú sílẹ̀ pé wọ́n mú àwọn oníṣègùn ìbílẹ̀ wá sí ilé ìgbìmọ̀ asòfin láti ṣe ìrúbọ. òṣèrébìnrin sinimá àgbéléwò àtijọ́ arábìnrin Elizabeth Evoeme tí wọ́n mọ̀ sí Ovularia nínú sinimá The New Masquerade ti jáde láyé lẹ́ni ọdún 81. ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn olóyè àgbà Rashidi Ládọjà lọ́jọ́ Ìṣẹ́gun ti fagilé ẹjọ́ tí ó gbé kalẹ̀ sórí àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ Olúbàdàn ní ìgbáradì fún Olúbàdàn tuntun. ọmọdékùnrin kan ọmọ ọdún 16 sọ lánàá fún ilé-ẹjọ́ gíga ti olú ìlú àpapọ̀ ní Zuba pé ọ̀gbẹ́ni Emmanuel Ọlọ́runláyè fún òun ní mílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó kí wọ́n lè yọ kíndìnrín rẹ̀ kúrò ní ilé ìwòsàn Alliance ní ìlú Àbújá. àkókò tí à ń fi ilẹ̀ epo rọ̀bì tọrẹ fún àwọn olóṣèlú ti parí. mínísítà ìpínlẹ̀ fún àwọn orísun epo rọ̀bì Heineken Lopobiri ló sọ èyí lánàá. ilé ìgbìmọ̀ aṣojú ti bu ẹnu àtẹ́ lù bí àwọn agbébọn ṣe kọlu àwùjọ Ambe ní ìjọba ìbílẹ̀ Ṣàngá ní ìpínlẹ̀ Kaduna èyí tí ó yọrí sí ikú
àwọn 6 nínú ìdílé kan. Ó kéré tán èèyàn 3 ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù sìlíndà afẹ́fẹ́ ìdáná ní agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun. Àwọn alákòóso fásitì ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ti Bámidélé Olúmilúà ní Ìkàrẹ́ Èkìtì ti kọ̀wé gbélé fún 2 nínú àwọn akẹ́kọ̀ọ́ wọn látàrí bí ẹ̀rọ ayàwòrán ṣe ṣàfihàn wọn nígbà tí wọ́n ṣe ìkọlù sí akẹgbẹ́ wọn. Ìjọba àpapọ̀ ti fòfin de lílo abẹ́rẹ́ tí wọ́n kó wọlé láti òkè òkun láwọn ilé ìwòsàn ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Yobe ti ṣe àtúnyẹ̀wò kíákíá sí òfin ìgbìmọ̀ ISBAL tó ń wá àtúnṣe. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jùbà ìlú lẹ́ẹ̀kan sí i. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn láti ìkànnì Jíde Lára ẹkúṣẹ́ òní. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jíde Lára 24. Ó tún ti yá òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn.